ó lẹ́tìkẹ́ o ẹ̀yin èèyàn lórí bó ṣe lọ níbi ayẹyẹ 40 years on stage Alhaji Wasiu Alabi Pasuma náà ni bẹ́ẹ̀ ṣe ti ń wò nínú fọ́nrán yìí ọ̀pọ̀ nínú àwọn olórin fújì ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀ àrí Alhaji Sefiu Alao àrí Sule Alao Malaika àrí Saheed Osupa òun náà ò gbẹ́yìn rárá bẹ́ẹ̀ sì ṣe rí àwọn rèé pẹ̀lú celebrant ìyún Alhaji Wasiu Alabi Pasuma àmọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò nínú fọ́nrán yìí ẹ̀yin èèyàn ẹ rí wípé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n jọ dúró papọ̀ tí wọ́n jọ ń ṣàfẹ́ tí wọ́n jọ ń ṣàwàdà tọ́dẹ̀ ń catch fun yìí nínú fídíò yìí despite gbogbo gbàgbó tó ti lọ lórí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí lórí ayélujára despite gbogbo òkò ọ̀rọ̀ táwọn fans wọn ti ń sọ lura wọn lọ́tún lọ́sì pàápàá jùlọ bá ṣe rí fọ́nrán fídíò kan níbi tá a ti gbọ́ tí Alhaji Sule Alao Malaika tó ti ń sọ wípé àwọn olórin fújì kan wà tó ṣe pé wọn mọ bọ́n ṣe ń jó wọn kàn dúró wọn máa pè gèdè wọn máa pọ̀fọ̀ wọn kàn máa kọrin bí ẹni pọ̀fọ̀ wọn dẹ̀ tún ní jó sí nǹkan kan tó ṣe pé ọ̀pọ̀ gan ló sì wò pé bí Sefiu Alao àti Saheed Osupa òun ló kọ ọ̀rọ̀ yẹn ń bá wí lọ́jọ́ kìíní àná despite that tẹ́ bá sì gbàgbé ẹ̀yin èèyàn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn fans wọn ló bẹ̀rẹ̀ sí ní bínú àwọn fans Saheed Osupa bẹ̀rẹ̀ sí ní bínú àwọn fans Sefiu Alao náà bẹ̀rẹ̀ sí ní bínú pé irú ọ̀rọ̀ wo wá ni Sule Alao Malaika sọ yìí wípé kí ló mean by ọ̀rọ̀ tó ń sọ pé bóò ló ṣe máa sọ pé àwọn méjèèjì yẹn wọ́n kàn máa ń pọ̀fọ̀ ni wípé wọn kì í jó sórin despite that ẹ̀yin èèyàn ẹ wo irú friendship tó ń wáyé láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin níbi 40 years on stage Pasuma ìyẹn túmọ̀ sí pé òye àwọn olórin fújì yìí ọ̀rẹ́ ni wọ́n no matter gbogbo controversies tá a bá ń gbọ́ lórí ẹ̀rọ ayélujára nípa àwọn ó yẹ ká ti rí báyìí wípé ọ̀rẹ́ ni wọ́n o gẹ́gẹ́ báwọn olóṣèlú ṣe máa ń ṣe náà ni tó ṣe wípé wọ́n á máa bára wọn jà tó bá ti dìgbà election wọ́n á ní party kan ni ó dáa party kan ni ò dáa wọ́n á máa bára wọn jà àmọ́ lẹ́yìn election ńkọ́ ẹ̀rí wọn á jọ máa lọ attend the party papọ̀ wọ́n á jọ máa ṣeré ṣẹ̀fẹ̀ ṣàwàdà ẹ̀rí PDP tá máa bá APC member ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn ká sọ wípé àwọn olórin fújì yìí náà gbogbo controversy tá à ń gbọ́ nípa wọn ṣé ká sọ wípé marketing strategy náà ni àbí báwo ẹ̀yin èèyàn nítorí display of friendship tó wà láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí níbi 40 years on stage Pasuma ó ti jẹ́ ká mọ̀ báyìí wípé ọ̀rẹ́ ni gbogbo wọn despite gbogbo controversies tó ń lọ nípa wọn lórí ẹ̀rọ ayélujára kí ló opinion ti yín ẹ máa bá mi jù sí comment ẹ jẹ́ àjọ wo bó ṣe lọ níbi 40 years on stage Pasuma láàrin Sefiu Alao Sule Alao Malaika àti Saheed Osupa pẹ̀lú Pasuma gangan fúnra rẹ̀ kódà ẹ gbọ́ bó ṣe ṣẹ̀fẹ̀ bó ṣe ṣàwàdà bí Osupa gan ṣe ń sọ fún gbogbo àwọn èèyàn wípé tẹ́ ẹ bá ti ń pe Sefiu Alao ẹ máa fi bọ̀dá sí nítorí bọ̀dá gbogbo wa ni wọ́n jù wá lọ ẹ wo ó lẹ́tíkẹ́ ó lágbára ẹ̀yin èèyàn ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ti follow DIGINAIJA online tv lórí Facebook ẹ má bá mi follow rí link kan tó máa gbé yín dé Facebook page wa lábẹ́ comment section fídíò yìí ẹ máa subscribe lórí YouTube ẹ máa like kẹ́dẹ̀ máa bá mi share fídíò yìí ó yá ẹ jẹ́ àjọ wo bó ṣe lọ.
ti dá wọn. Ọ̀la ìdájọ́ sọ̀rọ̀ ọ̀tún tó rẹ̀ ọ̀rẹ́. Aláìlẹ́ ẹ̀rọ kúrò ní bẹ́ẹ̀ náà ìdájọ́ ọ̀gbẹ́. Pẹ̀lẹ́ àlàbí yìí ní àwọn sí. Ẹ̀bá ìwọ̀nbalẹ̀ ẹ̀bá ìwọ̀nbalẹ̀ Òṣùpá. Ọba ìwọ̀nbalẹ̀ ẹ̀bá ìwọ̀nbalẹ̀ yẹ́kẹ̀ẹ́ sí ìyàgbọ́ gbogbo yìí ni mo ṣe. Gbogbo kìlákìlá ibi ìṣòro ìkọ́ ọlọ́pàá ìṣòro ọlọ́pàá àkókò Nàìjíríà dábàá owó. International àgbàdo owó tó kù ní. Àlẹ́lẹ́lẹ́lẹ́ bàbá wa àtàbí ìrìn ìṣúná bàbá wa ní àgbẹ̀yà sí ìjọba bàbá. Sípẹ́lìtì ìrìnàjò bàbá. Ọ̀bí ìrìnàjò ọ̀gá ọ̀gá. Ibi náà wà pé ìlú ìgbé àyè ọlọ́pàá ti lọ. Ẹni tó ń gbé ẹgbẹ̀lẹ̀ ṣe Olẹ̀tìkẹ́ ǹjẹ́ èèyàn náà rí wípé Olẹ̀tìkẹ́ ó serious ó gbẹ̀nù tán báyìí wípé láàrin àwọn olórin fújì yìí gbogbo controversy tá à ń gbọ́ nípa wọn lórí ẹ̀rọ ayélujára marketing strategy ni marketing strategy ni lójú ti tèmi ò mi mọ bó ṣe rí lójú ti yín nítorí àwọn mẹ́rẹ̀ẹ̀rin lẹ́rìí tí wọ́n jọ ń ṣeré ṣàwàdà tán jọ ń catch fun tí wọ́n dẹ̀ ń ṣò pé friendship wà láàrin àwọn kò sí bad blood kò sí bad feeling láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin pàápàá jùlọ pẹ̀lú gbogbo ohun tá a tiẹ̀ ti gbọ́ sẹ́yìn kí ló opinion ti yín ẹ má bá mi jù sí comment ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ti follow DIGINAIJA online tv ní Facebook ẹ máa rí link tó máa gbé yín tààrà lórí Facebook page wa lábẹ́ fídíò yìí ní comment section fídíò yìí ní YouTube ẹ má bá mi click lórí subscribe button tí ẹ̀ ń wò ní abẹ́ fídíò yìí náà ẹ má bá mi like kẹ́ ẹ sì máa share kó máa lọ káàkiri ẹ máa drop opinion ti yín nípa fídíò wa sí comment section ká tó pàdé láyọ̀ àtàláfíà ẹ ṣeun tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ mi tẹ́ ẹ̀ ń gbọ́ mi ní gbogbo ìgbà.